alhamdulillahi rabbil alamin wa sallallahu wa sallama wa barika ala abdihi wa rasulihi muhammadin sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa ala alihi wa sihbihi ajma'in adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tí ó ṣe wá kù lórí dáadáa ní jẹ́ mùsùlùmí ní jẹ́rúsìn Ọlọ́run àbí àfàánú rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ìgbà tá bá lò láyé eré islam ni wọ́n bí wa sí eré ẹ̀ náà ni ọjà tán sí. àmín bí alábọ̀ ọ̀rẹ́ ní díẹ̀ sí wa lọ́mọ àlìjánná ajísàká ọ̀gá orin kan ò sí tọkọjá kéèyàn jẹ́ mùsùlùmí. àwọn míì nígbàgbọ́ yìí pé bóyá ká máa lo mọ́tò gbà ká fẹ́ bẹ́ẹ̀ gbà ká máa gbélé gbà ibẹ̀ lórí pín sí ká wọṣọ gbà ara ẹ̀ lọ́wọ́ àní àmọ́ orí Ọlọ́run ibi tó pín sí òní kéèyàn máa rí Ọlọ́run ọba sìn níbàámu bọ́lọ́run ọba ti fẹ́ kéèyàn ó sìn oore wà láyé lóòótọ́ Ọlọ́run sì fi àtọrọ ẹ̀ ló fi ní Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Ọlọ́run ní ẹ tọrọ oore ayé o ẹ wá bẹ̀ mí pẹ̀lú oore alikiyama ẹni ẹ bẹ̀ mí kẹ́ má bàa jìyà gbẹ̀yìn. ìtumọ̀ ẹ̀ ni wípé béèyàn bá gbáyé gbádùn nílànà tí ó bá tẹ̀sìn mu iná ìṣẹ́jú kan sí kejì yóò sì gbàgbé pé òun wáyé rí ọlọ́mọdé tí wàá orí bẹ́ẹ̀ o báyé wa ti wò lè dáa tó Ọlọ́run ò jáde kìí àmọ́ wọ́n sùn àjù bẹ́ẹ̀ lọ omi rèé o onírìn àjò ni wá adé inú ìlú ń bẹ̀ yẹn la bá rí omi pé ká ṣàlùwàlá omi náà wá mọ́kàgá kọjá omi àgbàrá mo á béèrè yìí pé eléyìí kì í omi ìbolomi yìí ti ń bọ̀ náà wá ní ara òkè yìí ni wọ́n jẹ́ ń tàn ọ́ bókè bá ń bẹ ládùúgbò yín tó bá ń gbósùbà fún tó bá dé bí ọmọ yìí pé òkè ìkájù kan lọ òkè eléyìí ọkọ̀ jàǹtí gbogbo ẹranko abàmì téèyàn máa ń bẹ lọ́nkọ́ lọ́mọdé òun ò ní nàí sí wọn ni ló pé sáré òkè yìí àwa ló sì ní dọ́dọ̀ ẹ̀ àmín òkè wà ládùúgbò tiwa náà omi sì máa ń sàn bẹ́ẹ̀ àmọ́ ìrádá Ọlọ́run agbára Ọlọ́run tó wà ń bí omi eléyìí ni wípé wọ́n ní àtòjù àtẹ̀rùn omi yìí kì í gbẹ àtòjù àtẹ̀rùn lómi yìí máa ń sàn látara òkè yìí ti tóbi rẹ̀ Ọlọ́run kò wá sí tó gbé wa débi o omi yìí kọ́ ni ó kún wa lójú agbára ẹ̀ kọ́ ló gbà wá débi o àwa ní bùkátà sí ká fi omi náà sí àlùwàlá láfi ní ká débi tí omi yẹn ti ń sàn gan torí pé mùsùlùmí a ní bùkátà sí omi tí ń sàn omi tó mọ́ fúnra ẹ̀ nípìlẹ̀ tá a lè fi mọ́ nǹkan kó wá jẹ́ pé ìpìlẹ̀ omi yẹn o bóyá ilẹ̀ ló yí padà láwọ̀ àmọ́ nípìlẹ̀ omi tó mọ́ ni bóyá omi pẹ́ńlẹ̀ ó wá yí àwọ̀ rẹ̀ padà kó sómi yẹn di ìdọ̀tí èyí tó gbà wá débi nìyẹn o kò dàrú mọ́ wa lọ́wọ́ kó wá jẹ́ pọ́lọ́ ńlá wá débi tọ́lọ́lọ́ ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun Ọlọ́run ní ẹ̀yin àtàlìjànú mi ọ̀dà yín fún kíní kan wò mí ni mo fẹ́ kẹ́ ẹ sìn àmọ́ tó bí ọdún mẹ́ta sí bí ọdún méjì sí mẹ́ta ń sìn ó wá ń peléke sí i nílẹ̀ Yorùbá ara àwọn tí kì í ṣe mùsùlùmí wọ́n ń wá sórí Facebook wọ́n wá nígbà tí wọ́n ti rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà nínú dààmú ẹni tọ́jà rẹ̀ ọ̀yá ẹni tí ń wọ́kọ ẹni tí ń wáya ẹni tó wà nínú dààmú kan sí kejì ẹni tí ò ríṣẹ́ wọ́n wá ń lo àǹfààní yẹn pé àwọn ti ṣàdúà nínú ọ̀rẹ́gbẹ́mi náà tutù nínú ọjà mú wò ó àti dẹ́rọ lẹ́yìn wò ti pẹ́ ọmọ fi ìgbà tó wà ń lé Masha Allah omi yìí ní bùkátà sí o àlùwàlá la fẹ́ fi ṣe àwa aṣàlùwàlá tán afẹ́ ṣàlùwàlá la wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí wọ́n máa ń wárú omi báyìí káàkiri wọ́n ti gbàdúrà nínú ilé ìjọsìn àdúrà àwọn èèyàn ò tètè gbà wọ́n ti wá rí i pé ìṣòro táwọn èèyàn ní ẹ jẹ́ káwọn tó lọ ọ̀nà ẹ̀tàn wọ́n wá lọ bí odò báyìí olúwa ẹ̀mí olúwa ló darí mi wá bí ẹ máa sàmí gbogbo ẹni tó jẹ́ yí pé wọ́n ti gba ògùn ẹ̀ odò ni wọ́n parí iṣẹ́ sí gbogbo iṣẹ́ tí ọlọ́dẹ́dẹ́ sàmí máa ṣe àpọ́gàmù sórí péjì méje àdúrà ẹ ti gbà sàmí ẹ̀wẹ̀ tán ṣé gbogbo ẹni tí tó ní ṣòro ẹ lápẹjúwe ìkẹtẹ tó ń lọ ara igi ọba gbèrè igi lọ lọ́ba ní ẹ̀mí olúwa ló darí mi wẹ́rì igi olúwa ní kí wọ́n gbàdúrà fún gbogbo ẹ̀yẹ ìyá àdúrà yín ti gbà ẹ máa ṣe àpọ́gàmù yìí wọ́n bá ti ṣe àpọ́gàmù yìí tó ìtọ́ wà bàmínú jẹ́ nípa àwọn ará àwọn mùsùlùmí táwọn náà ń ṣe àmì auzubillahi minash shaitani rajim Ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọba tó fẹ́ kọ́ sìn yóò fún wa lálùkùránì tó bá fẹ́ dàrú mẹ́ lọ́wọ́ padà sí kí lálùkùránì wí kí Ọlọ́run bá wí kí lànàbí sallallahu alaihi wasallam wí bó bá fẹ́ yí tó bá fẹ́ yí mọ́ ọ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba àkókò tọ́lọ́ ló máa gbàdúrà lóru ní ìdá mẹ́ta òru àkókò tá a máa ń jẹ sààrì
gbogbo tó bá ṣe bí Ọlọ́run máa gbà bẹ́ẹ̀ ni àkókò tó bá pèrun bẹ́ẹ̀ ni kí lẹ́yìn láàrin kí wọ́n pèrun tán kí wọ́n tó gbé ìkámọ̀ ká ṣàdúrà ń bẹ̀ yẹn ká kírun tán ká ṣàdúrà bẹ́ẹ̀ ni níbi sùjú níbi ìforíkanlẹ̀ ká ṣàdúrà ń bẹ̀ ilẹ̀ ń sú la fi ń ta kankan bẹ́ẹ̀ ni ká tún tójò bá ń rọ̀ àkókò gbígbàdúrà ni tákòkò bá kọ àkókò gbígbàdúrà ni wọ́n sì wá rí i pé kálukú wà níbi ìdààmú ìkàtì ẹ̀ tún lọ ara igi ẹmi tí wọ́n pàkó ẹ̀ sẹ́mi pé èpo igi ẹmi tẹ́lẹ̀ òun wúlò fóògùn ọgbẹ́ inú ọ̀sà ògùn náà run ni àwọn tí wàá pàkó ẹ̀ àbọ̀ ọmọ ọtí kú olè ti pẹ́ àdínlódé èpo ẹmi táwọn yẹn ti pàkó ẹ̀ sẹ́mi pé táwọn ti pàkó igi kí ni ó ṣe yóò kú ni ó wá lọ bí ara igi ó wá dájú kámẹ́rà kọ ẹ̀yẹ̀ yà gbogbo ẹni oníbọ̀ tí ń wo gì sọmọ pé gì kò léso lórí mọ́ kò léwé lórí mọ́ àwọn èèyàn bẹ bẹ́ẹ̀ tí wọ́n ti gba gbogbo ògùn ẹ̀ dànù mọ́ gbọ́ ògùn ẹ̀ padà lẹ́ni sí àmì gbogbo ẹni tí ayé ti bọ́ sí òhùn tí wọ́n ti gba ògùn lọ́wọ́ ẹ̀ àwọn mùsùlùmí wọn ń sàmì ẹ̀tàn lélẹ́yìí àwọn mùsùlùmí náà àtúnṣe àwọn àfáàmì táwọn náà ń lọ ara òkè wọn ń lọ bí odò tí ń sàn lẹ́yìn kan ni àwọn fẹ́ gbàdúrà fún yín èyí special prayer làwọn bá wá bí ẹlẹ́tàn ni wọ́n ní o mùsùlùmí ò gbọ́dọ̀ dán eléyìí wò wọ́n ní kẹ́ máa sí àrẹ̀ ha gbogbo ẹni tí wọ́n ti gbogbo lọ́wọ́ ẹ̀ ògo yóò tó máa ṣe pé ìjọba tó sí àrẹ̀ nǹkan báyìí yóò tó ṣe. ògo ni tí Yorùbá nígbàgbọ́ pẹ̀lú ògo òní alikọ́dà òní kádàrá tọ́lọ́sí ní tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir. Allahu akbar. Ọlọ́run lọ́ba ọlọ́lá kádàrá wọn kì í gba kádàrá èèyàn wọn yí àlò èèyàn ọmọdéwọ̀n ò lè gba kádàrá àmọ́ kàn lè fọwọ́ aago sẹ́yìn ni gbogbo yìí tó tún mọ́ tá a bá ti ń sọ̀rọ̀ báyìí wọ́n ní ẹni ìjọ ọba nígbẹ̀rẹ̀ lọ́kùnrin wọ́n fẹ́ máa ṣẹbọ lọ́nu o wọ́n mọ̀ wá òsì rí fúnra wọn nígbà táyé ti yín dáa kò síbi tẹ́yọ̀ lé wọ́n lọ́hùn sí má wà lọ́bi tí ọ̀dá o kò síbi tọ́lọ́wọ́n bá ò sí ọlọ́run ọ̀sán fún ọgbọ́n ń bẹ lára odò agbára rẹ̀ ìrádà rẹ̀ kúdírà rẹ̀ bó ṣe dá àwọn èèyàn náà lóríṣiríṣi ní ẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ṣe iṣẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe àwọn iṣẹ́ ìyanu ẹ̀ sóríṣiríṣi ọ̀nà kọ́ wá gbọ́dọ̀ dàrú mọ́ ẹ lọ́wọ́ lẹ́yìn kọ́ gbósùbà fọ́lọ́run Allahu akbar. Bomi yìí lọ lé nísìn kò sí ní tá a fi ṣe múlá níyàn yìí kéyìn kọ́dà nǹkan kan àfi ẹ fi ṣàlùwàlá ni o afẹ́ fi ṣàlùwàlá ni o àánú ọlọ́run ní fi wálẹ̀ ọlá àbọ̀ ayà rẹ̀ wájú ọlọ́run ẹni tí wọ́n gbogbo ẹ̀ nígbà tán bá ń dẹ́rù báyìí gbogbo ẹni tí wọ́n ti gbogbo ẹ̀ gbogbo mo gbà ògbó ẹ̀ padà lẹ́nìí ẹni tí wọ́n gbogbo ẹ̀ ní ráyè Facebook ogun kádàrá bàbá ń sáré àtìlà ẹgbẹ́ ẹ̀jẹ̀ sáré níwọ̀nba láti di àtìmú ẹ̀dá bá nira jíwọ́n rókè yẹn láti di àtìmú ẹ̀dá bá nira o gbígbé sí ayé ẹ̀dá ò bá rọrùn bẹ́ẹ̀dá ò bá nígbàgbọ́ tó yanjú o ẹ̀dá ṣọ́ra ẹ̀dá ẹlẹ́bọ̀ mo ní tàbá ń sáré àtìlà ẹ̀já sáré níwọ̀nba. ta ló yẹ ká sìn lọ́kàn sóhun lọ́lọ́run ọba tó dáyé ta ló yẹ ká sìn lọ́kàn sóhun lọ́lọ́run ọba tó dáyé ọba tí í ṣe jíjẹ mímu sóhun lọ́lọ́run ọba tó dáyé. Astagfirullah wa atubu ilayhi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.